Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìgbẹ̀sà ní Gàdí Ọ̀kẹ́ nílé ìyá mi. Bàbá tó bí mi ni ọmọ Ìsálú, ọmọ Asálú Ọ̀tá, ọmọ Àròwú Òtánilára, ọmọ Onítolú Àjò, ó jólifẹ̀, ó gbari ọwọ́ ẹni, ó fèjì tọrọ lọ́nà. Èmi náà rèé. Ẹ wá àwọn àjòjì. Lọ́lá ọ̀fẹ́ sọ̀tàn ìdílé wa. Ẹ wá àwọn àjòjì o. Lọ́lá ọ̀fẹ́ sọ̀tàn ìdílé wa. Ẹ já lónìí wú orí ẹnu fẹ́ sọ̀tì hàn. Ẹ ò mọ̀ wá lọ́mọ odó ńlá. Àwa lọ́mọ lọ́fẹ̀ẹ́. Gbogbo ọmọ olú ẹ̀hún Èlíyà wà lé Ìdí Ọ̀kẹ́ lọ́dọ̀ kábíyèsí wa aláyélúwà ọba Saheed Ifálohùn Odùsànyà ẹbí Fẹ́mi lóyè alákọ̀ọ́kọ́ Olúdí Ọ̀kẹ́ lábẹ́ Ìgbẹ̀sà ọ̀dọ̀ wọn lágbé wà lélẹ̀ kí tó di pé a máa lọ lórí ètò yìí kábíyèsí ọ̀kan akọ́ kí gbogbo ọmọ Àwórì àwọn adarúkọ àwọn fọ́ gbogbo ọmọ Àwórì lèmi wò wọn lélẹ̀ ẹ̀ ti lè èyí òdì lọ́hún. Orúkọ mi ni ọba Saheed Ifálohùn Odùsànyà Olú tìdí Ọ̀kẹ́ ọba Adéyẹmí àkọ́kọ́ Ọlásùnkànmí Àjàní. Mo jẹ́ àrólé ọlọ́jà ẹkùn ọba Arọ́lágbadé abìdí pọ̀tẹ̀mọ́lẹ̀ biribiri. Ìdí Ọ̀kẹ́ jẹ́ ìlú Ìgbẹ̀sà ilẹ̀ Àwórì là tí mo á dọba aládé síbẹ̀. Mo kí òwe pátápátá pé àṣọdúnmọdún fún wa o, àṣoṣùmọ́ṣù fún wa, gbogbo àwọn máa ṣọdún inú ọdún àríṣe ìdágbére. Ẹ̀yà Àwórì oṣọkùnrin oṣobìnrin oṣọmọdé oṣàgbàlagbà gbogbo pátápátá àdélépẹ́ o àdélépẹ́ o àdélépẹ́ o àríṣe lè wá tí o. Mo dúpẹ́ ṣe. Èlílé kábíyèsí wa aláyélúwà ọba Saheed Ifálohùn Odùsànyà ìyẹn kábíyèsí Olú tìdí Ọ̀kẹ́ líbí l'Ìgbẹ̀sà èyí lọ́mi ṣe ayẹyẹ ọdún mẹ́ta lórí ìtẹ́ ẹ̀bá ńlá wọn kábíyèsí ọ̀kọ́kọ́ mi gbọ́ ìlú Òdí Ọ̀kẹ́ lé ẹ bá wa ṣàlàyé. Ọba ọlọ́jà ẹkùn ló jẹ́ ọba Ìgbẹ̀sà tí létò kó ẹ̀ta gbègbè ẹ̀. Òun ló ronú pé ìlú òun papọ̀ jù kí n wá délé fòun lè bí ibi jẹ́lẹ̀ bá mi ọlámi jẹ́gẹ̀ jẹ́gẹ́ lé jẹ́gẹ́ lóko ọmọ hùhùn lágbo ọmọ alágbo lè gbá kémìrè rí hùhùn ọmọ arófó yẹ̀gẹ̀. Ìdí Ọ̀kẹ́ ó jẹ́ ìlú láyéláyé. Bàbá ńlá mi Ifẹ̀ ló gbé ti wá. Bàbá ńlá mi tó tẹ̀dí Ọ̀kẹ́ dó ó jẹ́ ọmọ ọkùnrin láti Ilé Ifẹ̀ ká ń pè lọ́kẹ́ Babádélé Ifẹ̀ lè lí tá a dé àfihàn Ọ̀ọ̀ni Ifẹ̀ Ọ̀jájá kejì ẹ̀ rí àwọn olóyè jàǹkànjàǹkàn tó so ìlú Ifẹ̀ tó sọ̀rọ̀ wọ́n á gbé àpò kan kó aká Ọ̀kẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Lọ́jọ́ tèní tẹ́ bá délé Ifẹ̀ gbogbo àwọn kòmẹ́sẹ̀ ọba wọ́n á kó àpò yẹn sápá báyìí. Àwọn olóyè yìí ló tò ìlú Ifẹ̀ àwọn ló sọ ìlú Ifẹ̀ ro dèní wọ́n á sì dé ẹ̀gẹ̀ tí Ifẹ̀ wọ́n á dé sórí. Ara wọn ni bàbá ńlá mi ti wá. Orúkọ ẹ̀ ní Ifátọ̀nà. Ifátọ̀nà yìí ogun kọ́ ló lé kó ń lé Ifẹ̀ kì í ṣe àkọlé lé kó ń lé Ifẹ̀. Nígbà tí ìlú Ìgbẹ̀sà tó dó tán ẹni tó kọ́kọ́ dé ó jẹ́ ẹ̀gbọ́n fún un. Àwọn tó sì wá láti Ilé Ifẹ̀ wọ́n sọ pé agboolé kan bẹ agboolé tá à ń wí yìí bàbá ńlá mi ló níbẹ̀ Ifátọ̀nà. Ifátọ̀nà yìí òun ló bí Ọlámìjẹ́gẹ̀ òrìṣà ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlá òrìṣà mi jẹ́ ẹ̀gẹ̀ òrìṣà yìí àjàlúwà ni òun la máa ń pè ní Ikúdogun òun náà fi máa ń pè wá ní ọmọ arọ́kẹ́dìkà ọmọ alágbo èyí tó ń gbàgbo tó ń rè hùhùn lágbo. Bàbá máa bọ òrìṣà yìí gbogbo oríṣiríṣi nǹkan á pé a ní ìkòkò ńlá òun la fi máa ń ṣe iṣu ẹ̀ lọ́dọọdún. Iṣu yìí a kì í ṣe ní gígé a sì ń ṣe ní dùbúlẹ̀ òòró báyìí la máa ń ṣe lódìdí la máa gbé sínú kòkò a máa ń pè ní ìṣà ńlá a ṣe ní odidi ká tó lè bẹ́ fáwọn ọmọ tó jẹ́ ọmọ Ìdí Ọ̀kẹ́ wọ́n á jẹ́ pẹ̀lú nǹkan ètùtù. Bá a ṣe wà yìí a kì í pokùnso sọ́rùn èèwọ̀ lé wa ni nítorí pé òkú tí òòṣà yẹn bá mú òró ló máa pa sí kò ní pa sí dùbúlẹ̀. Òró báyìí wọ́n fi ń pè á ní ọmọ pasípasí máa ṣúkà ọmọ hùhùn lágbo. Ifẹ̀ ni bàbá ńlá mi ti wá. Orúkọ ẹ̀ ní Ifátọ̀nà. Ifátọ̀nà yìí ló bí Ọlámìjẹ́gẹ̀ Ọlámìjẹ́gẹ̀ ló bí Ọ̀npẹ́ Ọ̀npẹ́ ló bí Ifálóhùn
Ifálóhùn ló bí Àkànní, Àkànní ló bí Nímọ̀tà ló wá ṣe èmi. Tẹ́wàá wo ìran tí mo kà yẹn ti níye. Wọ́n dé sí ìlú Ìgbẹ́sà ní Lámìró. Gbàtán dé sí Lámìró, òòṣà yìí ò lè gbé tí omi nítorí pé ó jẹ́ òòṣà alágbára. Ìgbà díẹ̀ ló mẹ̀. Ìgbódò díẹ̀ ń bẹ̀, ó ní kán gbóhùn kò. Wọ́n gbé lọ sókè kúkú, òun la fi lọ tẹ̀dó sí ìta òsì. Ìdíọ̀kẹ́ jẹ́ kan gbòógì inú Ìgbẹ́sà. Kò sí mọ́ ẹ fẹ́ ṣe ètùtù tó. Ọlọ́mọ yẹn kára burú tó bá ṣẹlẹ̀ gbàmbá yìí wọ́n á pè dọ́kẹ́. Láti ìgbà náà àwọn bàbá mi wọ́n á to ilẹ̀ síbí. Adẹ́ntà àwọn aṣọ okó ń bí a ní àgọ́ ń bí. Gbà tó pẹ́ ogun dàhànmẹ̀ ó máa kó gbogbo ìlú, wọ́n máa jalè káàkiri, jalè lọ́tún jalè lósì, gbogbo abúlé dahoro, kálukú ló sá padà sílé. Ọjọ́ ọ̀sẹ̀ la máa ń lọ ilé ọ̀sẹ̀. Àwọn bàbá tó bí ìyá mi wọn. Ìgbà tó di pé ogun yìí bẹ̀rẹ̀ sí lé kálukú, wọ́n ṣí kò mí wọ́n lọ jùrì. Àwọn tájọ́ mọ́ nìkan àti sákò, àwọn àlejò táwọn bá fi síbí wọ́n lọ sàwọn padà ṣíwájú wa, la bá padà wá, ẹni tó ní nǹkan gbọ́dọ̀ fi nǹkan ẹ̀ sílẹ̀. Pàtí mo jẹ baálẹ̀, ó dọdún kẹwàá báyìí tí mo jẹ baálẹ̀, mo padà mo kọ́lé, mo kọ́ ààfin, mo bẹ̀rẹ̀ sí tò ìlú díẹ̀ díẹ̀, mo bẹ̀rẹ̀ sí bẹ Elédùà, àwọn tó alálẹ̀ dìde tì mí, mo mú náà wọ̀lú, mo kọ́ mọ́ṣáláṣí, mo kọ́ police station, mo kọ́ hospital, mo kọ́ court, mo dá ọjà sílẹ̀, a kọ́ hòtẹ́ẹ̀lì, a kọ́lé epo, gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí wọlú ìlú yìí wá. Ìdíọ̀kẹ́ wá padà sí tuntun. Àmẹ́ tí ò bá yé á rò pé ìlú àná ni. Abúlé tí mo ní wà ń bẹ̀ yẹn a máa ń pè ní àgọ́ atan, ibi tó máa ń rogún sí ibẹ̀ là ń pè lálátàn. Àwọn èèyàn wà ń bẹ̀ mo ti jẹ baálẹ̀ síbẹ̀, bàbá mi olóni bẹ̀, àwọn ló fi àwọn àlejò síbẹ̀, àwọn máṣà ìlú wà ń bẹ̀ àti Kétu. A sì dúpẹ́ fọlọ́run bá a ṣe wà yìí. Ìdíọ̀kẹ́ ní èèwọ̀, ọmọ Ìdíọ̀kẹ́ ò kì í ṣèkà. Ìdíọ̀kẹ́ a kì í ṣèkà, ìyẹn la fi máa áítẹ̀mù wa. Wọ́n ní Ìdíọ̀kẹ́ ìlú owó, Ìdíọ̀kẹ́ ilẹ̀ oyin, ó kún fún oyin àti wàrà. Ọmọ Ìdíọ̀kẹ́ ò ọmọ akin, ọmọ Ìdíọ̀kẹ́ atẹpámọ́ṣẹ́, ọmọ Ìdíọ̀kẹ́ wọn kì í ṣèkà, ọmọ Ìdíọ̀kẹ́ wọn kì í ṣọ̀lẹ. Èyí tó ṣèkà àpọ́n láṣọ, òrìṣà ńlá Àjàlúwà, Àjàlúwà Ikúdogun, òun ló mú inú mi dùn tí mo jọmọ Ìdíọ̀kẹ́, Ìdíọ̀kẹ́ Ìgbẹ́sà, mo sì tún jọmọ Ògùnrere. Item wa nìyẹn. Ṣùgbọ́n mi ò rí ọpẹ́ dá fún ẹnikẹ́ni lẹ́yìn Elédùà ọba Dr. Olúṣọlá Bánúsọ mo tún dúpẹ́ fún. Bí ọdún kẹwàá tá fẹ́ jẹ baálẹ̀ sínú ìlú yìí ó le ju ọba lọ, àwọn mẹ́rin la dù ú. Bàbá yìí ṣe wàhálà, ó wu ọ̀tún wo òsì, ọba tún dáfá fúnra rẹ̀, dẹ̀tẹ́ bí dáfá. Tí Ifá mú mi, ọba àdúgbò tó dáfá pé ẹni tí bá mú kí kòun fi jọba sí kòun fi jẹ baálẹ̀ síbẹ̀rẹ̀ pẹ̀lú yẹn máa tòrò ọ̀pọ̀lọpọ̀ ògbà. Ọba yẹn wá ṣe nǹkan náà, ó wá dùn wá lárinrin, ibi tó kọjú sílẹ̀ ní Elédùà kó máa sọ di ìrọ̀rùn fún. Ẹ̀yìn tó fi sílẹ̀ òun làwọn mú ẹ̀ kó má ṣẹ́kú, kó wọlé ọrẹ tó ṣe yìí kó sọ àwọn ọmọ ẹ̀dọ́ lóríire, kó wọlé ọrẹ tó ṣe yìí kó sọ ilé ìdẹ̀rùn. Gbogbo aboyún mẹ̀kọ́ máa bí wẹ́rẹ́, alámẹ̀kọ́ máa tọ́ àlàbòsùn. Ọba Dr. Olúṣọlá Bánúsọ, ọba tọ́lọ̀ ń lò tí Ìdíọ̀kẹ́ fi dìlú ńlá lè ní nìyẹn. Àwọn àtẹ̀sí máa bèrè inú béèrè wà lè pé kẹ́ẹ̀ṣe rí gbà kí tó di pé ẹ̀ẹ́dọba kọ́wọn èèyàn lè mọ̀ yín dáadáa pé kábíyèsí Olú Ìdíọ̀kẹ́ o kí ṣe kàn ṣe kàwé rẹ o kàn ṣe ṣiṣẹ́ rẹ o àfẹ́ kẹ́wọn ọmọ Àwórì kọ́ ọmọ díẹ̀ nínú ìrìn àjò yìí. Èmi ọba Saheed Ifálóhùn Odùsànyà Olú tìdíọ̀kẹ́, ọba Adéyẹmí àkọ́kọ́ Ọlásùnkànmí Àjàní Ìdòwú Ògbó, ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé Dòwú ni mí, Ẹ̀là ni mí. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìgbẹ́sà ní Ìdíọ̀kẹ́ nílé ìyá mi. Bàbá tó bí mi ni ọmọ Ìsálú, ọmọ Asálú Ọ̀tá, ọmọ Aròwú Òtánilára, ọmọ Onítolú Àjò, ó jólifẹ̀ ó gbari ọwọ́ ẹni ó fèjì tọrọ lọ́nà. Èmi náà rèé, ìyá mi òun ló tún jẹ́ ọmọ Arófóyẹ̀gẹ̀, ọmọ Arófóyẹ̀gẹ̀, ọmọ Afẹ̀rọ̀kógun Májàlú, ọmọ Asẹ́yìn Orò, ọmọ Asẹ́ tí ń mumi kíkan ọmọ Ògùn bí ilé ìpodò, ìyá mi nìyẹn. Bàbá mi ọmọ Elérò, ọmọ Onígbò owó àyànná yàn tọrẹ, oríkì mi pọ̀, eruku mẹ́jọ náà ti bí mi Ìgbẹ́sà. Àwọn tí ò mọ̀ tán wọ́n náà mọ̀ Ìjẹ̀bú torí pé mò ń jẹ́ Odùsànyà. Bàbá ńlá mi wọn
àwọn ló ní Arómiré lẹ́kọ̀ọ́. Òòṣà tó ń bọ wọ́n máa ń pè ní Odùduwà. Òòṣà Oòduà yìí ó wà nígbò kan tá à ń pè ní Igbó-Odù. Igbó-Odù yìí ìlú ni. Ìlú àwọn ibì kan wà ń gbẹ̀sà jẹ́ pé ìlú ni wọ́n kì í ṣe ìgà. Àkọ́kọ́ ìlú Ìdọ̀fin ìlú ni. Ìgbẹ̀sà tẹ̀dó ìlú Ìdọ̀fin tẹ̀dó. Igbó-Odù yẹn wọ́n tẹ̀dó síbẹ̀ ni. Olóòṣà ni wọ́n, àwọn tí òòṣà yẹn bá ti mú wọn á gbé wọn lọ sí Igbó-Odù. Arómiré lẹ́kọ̀ọ́ ìgà tó ń já Arómiré yẹn gbẹ̀sà a máa ń pè ní ìgà àgbọ̀n. Ó wà ní Ìdọ́mọ láyé ìwáṣẹ̀ ilẹ̀ ló ṣe Àwórì ọmọ Àwórì tilẹ̀ tó kó ẹ má já àtòrí ilẹ̀ ká gbé wa sọnù. Bó bá débi ọ̀rọ̀ ọlẹ̀ àwọn Àwórì á bẹ̀rẹ̀ sí pìtàn ahun. Bó bá débi ọ̀rọ̀ ọba á bẹ̀rẹ̀ sí pìtàn ara wa. Bó débi ọ̀rọ̀ oyè àná àmọ́rí ọmọ oníkan àwa gbé wa sọnù. Òun ni ò jẹ́ ká Àwórì kí lọ́wọ́jú tààrà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ wa ṣe kàn. Mo rọ gbogbo kálukú lọ́rọ̀ kan bí mo ṣe dé baálẹ̀ adùbálẹ̀ yẹn fúngbà díẹ̀. Mo kàwé níwọ̀nba mo kàwé ní All Saints Anglican School nílùú Gbẹ̀sà. Mo jáde mo lọ díẹ̀ ní Màlé àmọ́ àwọn òbí tó bí wa agbára pọ̀ fún wọn àwọn ká fọ́dàmọ̀ díẹ̀díẹ̀ láàmì ìṣàn bala mi ṣe lè lí. Ọlọ́run Elédùmarè kò ní padà lè yí wa wọ́n bẹ́ẹ̀ rí wa àwọn rò pé girama kàátán ni ṣùgbọ́n adúgbò fọlọ́run láàrin lọ́balọ́ba láàrin lóyèlóyè ní gbogbo ìpínlẹ̀ Ògùn nípínlẹ̀ Èkó nípínlẹ̀ Ọ̀yọ́ nípínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè yìí ọba àdókẹ́ yìí kẹ́ ti mí hàn lẹ́rí hun ọlá pé àdalẹ̀ a sì dáṣe tó àdáṣe ló máa ń wun ni ìbá kan kì í wun èèyàn. Bí mo yẹ dé baálẹ̀ ọdún 7 mo ti lò lórí baálẹ̀ nínú ìlú yìí pàtó mo pé ọdún 7 tó di June 20 gọ́vnà Ìbíkúnlé Amósùn Ìkìlìlù ó sáyìn àpúfà fún mi pé òun fẹ́ sọ mí dọba òun gbọ́ òkìkí mi mo ṣe ìlú dà ó sọ mí di ọba aládé wọ́n ní irọ́ ni kò lè jọba irọ́ ni kò lè dépò Adéyẹmí ò ní jọ gbọ̀pá àṣẹ ọ̀pá àṣẹ yẹn ló pọ́dún mẹ́ta ni mo wá ní kí wọ́n á dúpẹ́ June 23 2016 ni mo dé orí ipò tẹ́wá sì wọ ọjọ́ ìní àrí pé a wà ní June 23 2019 láwa yìí ọdún mẹ́ta gẹ́gẹ́ ni mo dé orí ipò ọba ìlú sì ń gbèrú sí gbogbo ohun rere ló ń wọlé àlejò yànkànjà kan wọ̀lú adúpẹ́ fẹ́lẹ́dùwà. ẹ lè ṣọdún mẹ́tàlélẹ́ máa ṣọdún mẹ́wàá ẹ ṣogún ọdún ẹ ṣọgbọ̀n ọdún ẹ ṣàádọ́ta ẹ ṣàádọ́rin ẹ ṣọgọ́rùn pẹ̀lú agbára àwọn alálẹ̀ nìkan fọkọ́ rò lú ìdí ọ̀pọ̀ ẹlẹ́bí gbogbo ẹ̀ bá ti mi bèrè a máa júṣe fún yín liwẹ́ ẹsẹ̀ fún lílù Ìgbẹ̀sà oríṣiríṣi òòṣà ló pọ̀ lébẹ̀ ìgbàlẹ̀ déèdì ọ̀kẹ́ libi òòṣà wọlé yìí bá lọ́wọ́ ẹ̀ bá ńlá yín jẹ́ pé ẹ̀ka yìí sì mi náwó sí lọ́wọ́ mi gbà fún yín wẹ́. òòṣà pọ̀ lílọ́kẹ́ gan-an àkọ́kọ́ òòṣà babaláwa òun ni Àjàlúwà Ikúdógun òòṣà àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì mo ní Ògún lákàyé Ọ̀ṣìmọlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta mo ní òòṣà Oòduà ẹlẹ́ẹ̀kẹrin eégún bẹ́ẹ̀nbẹ́ òun la máa ń pè ní Ẹyẹ́bà Ògògó ìyá ńlá mi tó ṣẹ̀ wá ìyàwó Ọlámìjẹ́gẹ̀ orúkọ ẹ̀ ni Mọ́rẹ́gbẹ́dolú ọmọ Ọ̀yọ́ ni Ọ̀yọ́ ló ti wá a kì í nílé bàbá ká má nílé ìyá orúkọ ìyá náà ni mo rí ẹgbẹ́ dolú ẹgbẹ́ sọmídolú Ọ̀yọ́ ló ti wá láti Ọ̀yọ́ àwọn ẹbí ìyá yẹn dèrò Aké wọ́n gbé kùnyìn wá sáké látàké wọ́n gbé wá sí Ìgbẹ̀sà lọ́jọ́ tèní eégún gbogbo Ìgbẹ̀sà bó ṣe pọ̀ tó Ẹyẹ́bà ló kọ́kọ́ tẹ̀dó eégún mi òun légún àkọ́kọ́ Olúgbẹ̀sà béégún mi ò bá jáde nígbà tí wọ́n máa ṣọdún kò sí eégún tó lè jáde òun ló máa kọ́kọ́ ṣeré òun ló máa ṣeré gbẹ̀yìn orúkọ ẹ̀ ní Ẹyẹ́bà Ògògó ọ̀rọ̀ mo kí ẹ̀yin ọmọ Àwórì tilé toko gbogbo alọ́mọ agbókátọ́ o àádàgbà àdògbò o. gbogbo ọmọ Àwórì ló mí kí pé ẹ kú ayẹyẹ tọdún mẹ́ta yìí gbogbo àwọn Àwórì ń ṣàdúrà fún pẹ̀lú gbogbo àwọn ládéládé pé ẹ ti fọmọdé joyè ẹ fàgbà ló ìlú ìdí ọ̀kẹ́ a máa gbèrú lásìkò tí yìí gbogbo ẹ̀ bá ti ń béèrè pẹ̀lú agbára àwọn alálẹ̀ lè lóye a máa rí wẹ́ àmì kí pé ẹ kú ọdún ẹ kú àṣeyẹ o. ẹwà wọn àjòjì o. ẹja lórí ìwú orí ẹnu fẹsọ̀ díhàn. ẹ ò mọ̀ wá lọ́mọ odó ńlá. àwa lọ́mọ lọ́bì ìwòde. ẹ ò mọ̀ wá lọ́mọ odó.